BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọmọ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ Òdùnbí àjùrẹ́bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní èyí tá a rí gbà láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ lókè erùpẹ̀ àsìkò àṣekù ọdún lágbára Ọlọ́run tọdún tó ń bọ̀ àjọṣe lágbára Ọlọ́run ni. Ó yá o, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí síbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́pọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ o, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kókó àkọ́kọ́ èyí tí ó ní ṣe pẹ̀lú àwọn ìròyìn yẹn ní àárọ̀ òní. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ o ní pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò máa ṣí aṣọ lójú eégún àkànṣe iṣẹ́ kan ní ìpínlẹ̀ Èkó. Ọjọ́ wo ló bọ́ sí ẹgbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àwọn tí Peter Obi, Aisha Yesufu, òun ló ti sọ dímọ̀ pé ṣe rí ọ̀rọ̀ tí Peter Obi ń sọ yẹn ó ní lọ́kàn láti ṣe bẹ́ẹ̀ ni o. Kí ni Peter Obi ní lọ́kàn láti ṣe? Gbogbo ẹ̀lẹ́gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ náà ní orílẹ̀-èdè Nàìjíríà. Àgbáríjọ àwọn ọmọ lẹ́yìn Kristi ni wọ́n ti dìde àdúrà o ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà fún gbogbo ohun tí orílẹ̀-èdè Nàìjíríà ń là kọjá lásìkò yìí. Gbogbo ẹ̀lẹ́gbọ́ bí ó ṣe jẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń tẹ̀sí ọwọ́ iwájú ẹ wá gbọ́ eléyìí nígbà tí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé ó ti yànnàná àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwé ìrìnnà visa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ bó ṣe sọ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Gumi ti sọ̀rọ̀ o, ó ní ẹ wò ó, àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ni wọ́n ń kojú ìjà sí o, kì í ṣe orílẹ̀-èdè Iran gangan ni wọ́n ń sọ pé àwọn ń bájà. Ta ni Sheikh Gumi? Ṣẹ́yìn mọ̀ abẹ́ mọ̀? Kí ló fa ọ̀rọ̀ yìí? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn, Gbẹ́ngà Daniel, ló ti sọ pé ohun tí òun ń là kọjá lábẹ́ gómìnà àná Ìbíkúnlé Amósùn kì í ṣe kékeré o. Ẹgbọn yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń tẹ̀sí ọwọ́ iwájú. Eléyìí ni ó máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ Yorùbá kan tí wọ́n ti ń pè fún ìgbésẹ̀ ní kíákíá. Tá bá ń sọ̀rọ̀ nípa ìṣòro ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, Think Yorùbá First ni o. Àwọn ni wọ́n ti pè fún ìgbésẹ̀ ètò ààbò. Báwo ni wọ́n ṣe pè fún ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Lásìkò kan ló ti ń fẹjú kẹ̀kẹ́ o ní ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tí ẹnìkan tó jẹ́ olóyè ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ wípé òun ò ṣe mọ́ látàrí ìwà ọba aládé náà. Gbogbo ẹ̀ la máa yànnàná lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àwọn ọmọ ológun wọ́n rí wọn mú o, wọ́n rí àwọn ajínigbé kan, wọ́n rí wọn mú, wọ́n sì rí wọn mú balẹ̀ ní apá kan ní ìpínlẹ̀ Plateau. Gbogbo ẹ̀ lẹ máa gbọ́ láàárọ̀ òní. Ẹ jẹ́ á lọ sókè lọ́hùn-ún, tá a bá lọ tá a bá dé káwa máa mú lẹ́yọ kọ̀ọ̀kan
ẹ kú ìkàlẹ̀. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ́ọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kẹ́ ló dirí ẹwà fákòókò bí ọ̀kẹ́ bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +2347038226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038226160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kún láwùjọ láwùjọ. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà láti òkè náà ẹ ti mọ̀ wípé etí tó bá gbà lọ ó di dandan kó gbọ́ àbọ̀ níbí yìí láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní láì jìnnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀jẹ̀ ń sọ di mímọ̀ fún yín wípé wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ o wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ni yóò máa ṣe aṣọ lójú àkànṣe iṣẹ́ kan ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ní àná òde yìí ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n sọ eléyìí dímọ̀ wípé ṣe rí afárá bíríìjì kan èyí tí ó wà ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ ló jẹ́ èyí tí àwọn ti parí tí wọ́n sì ṣe àpèjúwe àkànṣe iṣẹ́ yìí gẹ́gẹ́ bí àtúnṣe tó lọ́rìn tí yóò tún mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò máa ṣe aṣọ lójú eégún àkànṣe iṣẹ́ yìí ní ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún tí a wà yìí àti ọjọ́ kẹsàn-án gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ sí iwájú nínú ọ̀rọ̀ èyí tí àwọn aráabí yìí fi léde ní àná òde yìí alákòóso fún ọ̀rọ̀ ìfitónilétí Gbẹ́ngà Ọmọ́tòṣọ́ òun ló sọ di mímọ̀ pé ṣe bí àkànṣe iṣẹ́ yìí ni ó jẹ́ èyí tí ìbáṣepọ̀ fi dán mọ́rán láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Èkó. Ọmọ́tòṣọ́ wá sọ di mímọ̀ pé eléyìí ó tún jẹ́ ohun tó dàbí ìfarajìn ìjọba ìpínlẹ̀ Èkó láti rí pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àkànṣe iṣẹ́ mú ayé rọrùn fún àwọn ará ìlú ló fi di wípé àkànṣe iṣẹ́ yìí ó ṣe bẹ́ẹ̀ ó wáyé wọn ni eléyìí ló jẹ́ afárá bíríìjì tó so Ọjọ́ta àti Ọ̀fẹ́bì tó so àwọn méjèèjì papọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé eléyìí yóò máa mú ìrọ̀rùn bá ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìlédè. Ọmọ́tòṣọ́ ṣe àpèjúwe àkànṣe iṣẹ́ yìí gẹ́gẹ́ bí èyí tí inú àwọn dùn sí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò máa wá ṣe aṣọ lójú eégún gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. ẹ wò ó ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn PM News lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ẹ jẹ́ kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ti Peter Obi o ẹnìkan tó jẹ́ ajìjàgbara obìnrin Aisha Yesufu òun ni ó ti sọ dímọ̀ pé ṣé rí Peter Obi ni òun lè fi ṣe àpèjúwe ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè South Africa Nelson Mandela gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ pé ṣé rí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra Peter Obi ni yóò ṣe sáà kan ní orílẹ̀-èdè Nàìjíríà láti fi àpẹẹrẹ lélẹ̀ kó lè máa tẹ̀sí ọwọ́ iwájú ní orílẹ̀-èdè Nàìjíríà. Aisha Yesufu òun ni ó ṣe àgbéyẹ̀wò yìí gẹ́gẹ́ bí ó ṣe sọ dímọ̀ pé ẹ wò ẹ̀yin tẹ́ ń kọlu Peter Obi tẹ́ ń sọ dímọ̀ pé yóò lo sáà keje ní ọ́fíìsì tó bá dé ipò aláṣẹ. Peter Obi kò ní eléyìí lọ́kàn o òun tó fẹ́ ni wípé kóun ṣe sáà kan kóun gbélẹ̀ fún ẹlòmíì láti lè tẹ̀sí ọwọ́ iwájú. Ó sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ wípé Peter Obi ni òun mọ̀ pé ó lè ṣe eléyìí ohun tó sì wà ní ọkàn rẹ̀ gangan nìyẹn. Bí ẹ kò bá gbàgbé wípé ní ọdún kan sẹ́yìn ní Peter Obi fúnra lára rẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó tí ń bá láǹfààní láti dé ipò aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà sáà kan lèmi yóò máa lò kí ẹlòmíín lè bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ ní ìgbà náà. Aisha Yesufu ni yóò ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó lẹ́yìn ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà òun jókòó pẹ̀lú Peter Obi àwọn jọjọ náà àwọn kankan tí òun sì pè fún àwọn ìgbésẹ̀
ìgbésẹ̀ kan ní ọ̀dọ̀ rẹ̀. Níbẹ̀ ni ẹni tí ń ṣe Peter Obi ti jẹ́ kó wọ́n mọ̀ wípé ẹ wò ó kò sí nǹkan tó wà ńbẹ̀, a máa ṣe sáà kan a sì gbé sílẹ̀ ní gẹ́gẹ́ bí Aisha Yusuf ṣe wá sọ dímọ̀ pé ohun tó sọ fún òun rèé o tí ọkàn òun fi balẹ̀ wípé Peter Obi yóò mú ìlérí rẹ̀ ṣẹ tó bá láǹfààní láti dé ipò aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́wọ́ ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá ohun tó da ó ń fẹ́ àdúrà, èyí tó kù díẹ̀ káàtó náà ó ń fẹ́ àdúrà ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ó kéré tán àwọn Kìrìsìtẹ́nì tó ń lọ bíi 2,500 ni wọ́n ti kóra jọpọ̀ sí ìlú Maiduguri ní ìpínlẹ̀ Borno ní àná láti wojú rere Ọlọ́run kó wá bá wọn dá sí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe kan àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè yìí. Wọ́n ní gbogbo àwọn Kìrìsìtẹ́nì yìí ni wọ́n ṣe eléyìí ní àná òde yìí pẹ̀lú àjọ àwọn ọmọ lẹ́yìn Kristi CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Borno tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí Ọlọ́run wípé Ọlọ́run bójú àánú wò wá bá wa dá sí ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn nílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé oríṣiríṣi àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn Kìrìsìtẹ́nì lọ́tún lósì ni wọ́n fi àkókò náà ń béèrè fún ohun tí wọ́n fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ni ààrẹ alága fún àjọ CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Borno ẹni ọ̀wọ̀ John McKinney òun náà ṣe bẹ́ẹ̀ ó sọ di mímọ̀ pé ẹ wò ó ìwọ́de àdúrà tá a ṣe yìí a fẹ́ fi sọ ọ́ di mímọ̀ fún Ọlọ́run ní ìpè ìṣòro ètò ààbò jẹ́ ọ̀kan gbòógì èyí tí ń kojú wa lórílẹ̀‐èdè Nàìjíríà kí Ọlọ́run wá bá wa dá sí gẹ́gẹ́ bó ti ṣe bọ́ sí ọjọ́ Easter Monday. Wọ́n ní àǹfààní rèé o fún àwa Kìrìsìtẹ́nì láti wá ojú rere Ọlọ́run ni àwọn fi gbé ìgbésẹ̀ yìí. Lákòótán wọ́n gbé ṣùgbọ́n káre fún ìgbìyànjú ìpínlẹ̀ Borno lórí ọ̀rọ̀ ètò ààbò ní o láti rí pé ọdún Easter yìí ó lọ láyọ̀ àti àlàáfíà, kò sí ohun tó jọ ìkọlù ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ wọn múlẹ̀ sí iwájú. Ẹ wò ó wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o wọ́n ti dìde àdúrà lánàá o fún orílẹ̀-èdè Nàìjíríà ní pé kí Ọlọ́run bá wa wá ojútùú sí ìṣòro tí ń kojú wa lẹ́ka ti ètò ààbò. Ó yá o ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé ìyẹn Olúbùnmi Túnjí Òjó. Òun ló ti sọ ọ́ di mímọ̀ lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ̀yin tẹ́ ń gbé káàkiri wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wọ́gi lé ìwé ìrìnnà bó ṣe ń dé ló ń tẹ́wọ́ gbà á visa on arrival wọn ò tí ì wọ́gi lé o gẹ́gẹ́ bí Olúbùnmi Túnjí Òjó ṣe yànnàná gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn ìpàdé àtìlẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú àwọn ènìyàn kan tí wọ́n mọ̀ nípa ti ètò okòwò àyíká ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bó ti ṣe sọ dímọ̀ pé ṣe rí visa on arrival ìlànà yẹn àti ìwọ́gilé rárá o lórílẹ̀‐èdè Nàìjíríà. Akọ̀ṣe yìí mú ìdàgbàsókè bá gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó lè jọjú gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí là ń gbìyànjú láti ṣe kí gbogbo nǹkan lè dúró déédéé nípa ti ìrìnnà nílé lóko lẹ́yìn odi ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ dímọ̀ pé tá bá parí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin náà rí wípé ohun tí ó dáa ni yóò dé bá ètò ọrọ̀ ajé yín àti okòwò yín, kódà àwọn àyíká tó rẹwà lẹ́yìn tí máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àti wípé à ń fi eléyìí fa ojú àwọn alábàádòwòpọ̀ àfi ń fojú wọn mọ́ra ní nípa ti orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ṣe wá ṣe àlàyé fún àwọn ènìyàn tí wọ́n jọ wà níbi ìpàdé náà wípé à ń gbọ́ o wípé ẹ ti wọ́gi lé gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú visa on arrival òun jẹ́wọ́ gbà á àwọ́gi lé rárá o ó sì wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ekulé kó gbọ́ kó lọ sọ fún toko kí àdó gbọ́ kó lọ rò fún òbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. Ẹ wò ó nínú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá o ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Sheikh Ahmad Gumi. Ẹnìkan tó jẹ́ olórí ẹ̀sìn ni ó ti dá sí ọ̀rọ̀ kan èyí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Iran àti àwọn kankan ní orílẹ̀-èdè àgbáńlá ayé. Nínú ọ̀rọ̀ tó fi sí ojú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Facebook ní èní, níbẹ̀ ni Gumi ti sọ dímọ̀ pé ṣe rí ohun tó ń ṣẹlẹ̀ bí áwọ̀ ní orílẹ̀-èdè Iran tó fi di pé wọ́n kọlù wọ́n ní
àwọn apá ibìkan kì í ṣe ọ̀rọ̀ wípé orílẹ̀-èdè yìí gangan ló jìyà ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ yóò àwọn mùsùlùmí tí ó wà ńbẹ̀ gangan ni wọ́n kojú ìjà sí nítorí ọjọ́ iwájú gẹ́gẹ́ bí ó ṣe sọ dímọ̀ pé òun pagi ìkìlọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n fi orúkọ Allah tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ tó sì sọ dímọ̀ wípé ẹ wò ó ìdájọ́ àti àṣẹ ó wà lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ pé àwọn ẹ̀sìn àwọn orílẹ̀-èdè tí wọ́n mú ẹ̀sìn Islam lókùnkúndùn ni wọ́n ń bájà kì í ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Iran gangan gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ojúwòye rẹ̀ wípé òun ti rí o òun sì rí wípé àwọn èèyàn kan ni wọ́n ń fi ẹ̀sìn yìí ni wọ́n fi ń ṣìwàwò gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé eléyìí ìwà búburú yìí òun mọ̀ wípé gbogbo ẹ̀ yóò ṣe kíni gbogbo ẹ̀ yóò di òpin gẹ́gẹ́ bí Sheikh Gumi ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ bákan náà ló sọ̀rọ̀ kan sí ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump èyí tí ó sọ tó fi pagi ìkìlọ̀ fún orílẹ̀-èdè Iran nínú ọ̀rọ̀ kan èyí tí ó fi léde ní ọjọ́ náà ẹ wò ó dá sí o Sheikh Gumi òun ni ẹni tí ọ̀rọ̀ yìí kàn ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ á lọ sókè náà tá a bá lọ tá a bá dé káwa máa dùn náà àwọn ìròyìn tó kù ẹ pé ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún etí tó bá gbọ́ wa lọ ó ní lọ́run kó gbọ́ àbọ̀ la fẹ́ fi ṣe ní àárọ̀ òní má gbàgbé pé ìpolówó ọjà làgùnmọ̀wò ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí àwọn tó ti bá wa dùn pọ̀ lọ́lẹ̀ rìn pé ọ̀gá nìkan láwùjọ pété ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí òun ni kẹ́yìn gbà dé ẹ̀ka ìpolówó ọjà wa ní àárọ̀ òní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn tó tún ṣojú fún ìpínlẹ̀ Ògùn ní ilé ìgbìmọ̀ aṣòfin ìyẹn Gbẹ́ngà Daniel ló ti ṣí ìwé ìrántí kan ohun tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ aáwọ̀ kan tó wáyé láàrin òun àtẹni tí ó gbé epo dàdé lọ́wọ́ ìyẹn aṣòfin Ìbíkúnlé Amúsùn tó ti sọ di mọ̀ pé òun la iná kọjá lábẹ́ ìṣèjọba gómìnà àná ìyẹn Ìbíkúnlé Amúsùn Daniel ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà tó ti sọ di mọ̀ pé ọ̀rọ̀ ètò òṣèlú òun ni ó ṣe bẹ́ẹ̀ òun ló fa gbogbo àwọn nǹkan wọ̀nyí láàrin òun àti Amúsùn ní ìgbà náà tó sì ṣàlàyé rẹ̀ sí iwájú wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò dá òun dúró láti mú àlá rere òun wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ìpè Gbẹ́ngà Daniel òun ni ó lárí tí òun àti lárí tó ṣe àtìlẹ́yìn fún Amúsùn nípa ti èròǹgbà rẹ̀ láti dé ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn ó ní ẹ wò ó òun kò tẹsẹ̀ dúró láti ṣe àtìlẹ́yìn yìí fún bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan tí òun ṣe àti wípé nígbà tó débẹ̀ náà oríṣiríṣi nǹkan ní ojú òun rí Gbẹ́ngà Daniel ẹni tó sọ dímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn ti ṣe àtúnṣe sí táwọn sì fi sẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ètò òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti wá gbájúmọ́ bí àwọn yóò ṣe ṣiṣẹ́ papọ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ náà àti lórílẹ̀-èdè Nàìjíríà Gbẹ́ngà Daniel ló sọ ilé ìdí mímọ̀ ní ọjọ́ Ajé nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí ó ń ṣe ìsàmì sí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe pé ẹni
àádọ́rin lókè erùpẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní ìlú Ṣàgámù. Níbi ètò ìdúpẹ́ yìí ni a ti rí àwọn ènìyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan bíi pásítọ̀ Enoch Adébóyè, ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà, Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ìyàwó rẹ̀ wá ṣojú fún, bákan náà igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ògùn Naimot Salako Oyèdélé, àwọn náà wà ń bẹ̀. Kọ́lá Adéwùsì, igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn èèyàn lóríṣiríṣi, Amósùn wà ń bẹ̀, ọba Rashidi Ládọjà Aláké ti ìlú Ẹ̀gbá, àwọn èèyàn pọ̀ lóríṣiríṣi tí wọ́n wà níbi ayẹyẹ yìí. Bẹ́ẹ̀ ni Gbẹ́ngà Daniel tún sọ dímọ̀ pé ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn gómìnà tí wọ́n wà bí lónìí, pàápàá jùlọ àwọn èèyàn bíi aṣòfin Ìbíkúnlé Amósùn, ìpè ó fi ayé ni mí lára nígbà tí ìṣèjọba rẹ̀ ń lọ ní ìpínlẹ̀ Ògùn, ṣùgbọ́n a dúpẹ́ lónìí ìpè gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti di ohun ìgbàgbé, gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé lápapọ̀ àwọn yóò jọ máa ṣe gbogbo nǹkan ní láti àsìkò yìí lọ, gẹ́gẹ́ bí Gbẹ́ngà Daniel ṣe ti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ti ohun tó là kọjá lábẹ́ ìṣèjọba gómìnà àná Ìbíkúnlé Amósùn. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́ ó ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá ẹ jẹ́ a lọ sí ọ̀dọ̀ àwọn tí Think Yorùbá First, àwọn tí ẹgbẹ́ Yorùbá kan ni wọ́n ti fi èròǹgbà wọn hàn lórí ipò tí ètò ààbò wà ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Alága wọn Adéwálé Adéníran, òun ló ti ṣe bẹ́ẹ̀ ni ó ti kọ ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tí wọ́n fi léde, tí ó sì sọ dímọ̀ pé ẹ wò ó, ọ̀pọ̀ ẹ̀mí ló ti lọ, ọ̀pọ̀ àwọn ìlú ni wọ́n ti dahoro, ọ̀pọ̀ ìdúkokò ni ó ti wáyé tí àwọn èèyàn sì ń gbé pẹ̀lú ìbẹ̀rù bojo. Ìjọ wo la tó fẹ́ ṣe eléyìí dà? Ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin ìjọba, ẹ tètè bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Nínú àtẹ̀jáde èyí tí ẹgbẹ́ Think Yorùbá First tí wọ́n fi léde ni wọ́n fi ṣí ìwé ìrántí kan àwọn ọba aládé tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n wà ní ìpínlẹ̀ Kwara, pàápàá jùlọ ọba Jẹ́bà, wípé ẹ wò ó ti pẹ́ o tí wọ́n ti ń fi ẹ̀tọ́ àwọn ọba yìí dùn wọ́n, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé kí wọ́n tètè bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn ọba yìí kó tó di wípé wọ́n gba àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, wọ́n gbà á mọ́ àwọn ará bíi lọ́wọ́, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde nínú ìròyìn àtẹ̀jáde èyí tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ènìyàn kan wípé ìkọlù lónìí, ìkọlù lọ́la, ó ti ń di gbọmọgbọmọ lórílẹ̀-èdè Nàìjíríà o, kí ìjọba tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn The Nation lẹ́ ò ti kà á lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wá gbọ́ o, làásìgbò ní ìlú Ògbómọ̀ṣọ́ ó ti di ohun tó tún lágbára lásìkò yìí o. Wọ́n ní ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà, Hamzat Adéṣeun, wọ́n ní òun ni ó ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olóyè máyégún ti Ògbómọ̀ṣọ́, tí ó sì sọ àwọn oríṣiríṣi nǹkan èyí tí ó fà á tí òun fi gbé ìgbésẹ̀ yìí, gẹ́gẹ́ bí Adéṣeun ṣe sọ dímọ̀ pé eléyìí wá lẹ́yìn bí ọ̀sẹ̀ bíi mélòó kan tí ọba Ghandi Àfọlábí Ọláoyè sọ dímọ̀ pé òun ti rọ bàbá yìí, òun ti rọ̀ ọ́ lóyè, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde nínú àtẹ̀jáde yẹn, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ pé kò pẹ́ kò jìnnà ní bàbá yìí fi wá sọ dímọ̀ pé ẹ wo kàkà kílẹ̀ kú ilẹ̀ aṣá ni, èmi ò ṣe mọ́ pẹ̀lú ọba yìí, àwọn ìwà kan wà tọ́ba yìí wò tí kò tẹ́ mi lọ́rùn, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wípé ọba Ọláoyè Ghandi ó ní àwọn ìwà kan èyí tí àwọn tí wọ́n wò tí ò sì ṣe kíni tí ò tẹ́ àwọn lọ́rùn, ò fẹ́ jẹ́ káwọn ṣe àwọn kankan láwọn òde fẹ́. Ẹ wò ó lè ti ní pé kí n máa lọ, ṣùgbọ́n èmi náà ò ṣe mọ́, mo kọ̀wé fi ipò sílẹ̀. Wọ́n ní eléyìí ohun tó bí gbogbo àwọn kan wọ̀nyí ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àti àwọn kankan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yíyọ chief imam kúrò ní ipò rẹ̀. Ẹ wò gbogbo ẹ̀ Ọlọ́run á bá wọn yanjú ẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Vanguard lẹ́ ò ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá ẹ jẹ́ ká lọ sí ibi tí àwọn ọmọ ológun ti ṣe rẹ́bẹ́ tó kọjá bẹ́ẹ̀. Wọ́n ní ìgbìmọ̀ àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso Operation Wutandaji ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti rí ọwọ́ tó àwọn agbésùmọ̀mí tí wọ́n sì mú wọn balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n tún kọlù wọ́n níbi tí wọ́n máa ń fi orí pamọ́ sí. Ibẹ̀ yẹn náà wọ́n bà gbogbo ibẹ̀ jẹ́. Wọ́n ní wọ́n rí ọwọ́ tó àwọn
ajínigbé tí wọ́n ń da omi àlàáfíà yìí lóró ní ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ìwọ́de yìí ló wáyé ní ọjọ́ 4 oṣù 4 àti ọjọ́ 5 pẹ̀lú ìbáṣepọ̀ àwọn vigilante àti àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ ààbò ti ìbílẹ̀ ni wọ́n fi rọ́wọ́ tó gbogbo àwọn ẹni wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ ní pé kò tán síbẹ̀ o àwọn tún rí àwọn oríṣiríṣi àwọn nǹkan gbà níbi tí wọ́n ti kọlu àwọn aráabí yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́wọ̀ tí rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ ká wá mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ti gbọ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ ṣe aṣọ lójú eégún àkànṣe iṣẹ́ kan tó jẹ́ afárá bíríìjì tí ó so Ọjọ́ta àti Ọ̀pẹ́bì papọ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọn nílé wọ́n ṣe láti mú ìrọ̀rùn bá àwọn ará ìlú tilẹ̀ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Wọ́n ní àwọn ti Peter Obi Aisha Yesufu ó tún fi ohùn léde o ní pé Peter Obi ó ní lọ́kàn sáà kan ló fẹ́ lò tó bá dé ipò aláṣẹ lórílẹ̀ Nàìjíríà ṣẹ́yìn gbàgbọ́ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bẹ́ẹ̀ náà ni wọ́n sọ ti àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n dìde àdúrà ní àná fún gbogbo ohun tí à ń là kọjá lórílẹ̀ Nàìjíríà. Ọ̀rọ̀ wa ó fẹ́ àdúrà ó tún ṣe kíni ó tún fẹ́ ohun tó ju àdúrà lọ kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Olúbùnmi Túnjí Òjó alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé ó yànnàná lórí ọ̀rọ̀ ìwé ìrìnnà òǹtẹ́wọ́gbà visa on arrival ó ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pé àwọn ò tí ì wọ́gilé o àwọn ṣì ń ṣe àwọn ń gbé àwọn ìgbésẹ̀ kan ilẹ̀ rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ṣèyí Gumi ó ti sọ ó ní àwọn orílẹ̀-èdè Islam ni wọ́n kọlù kì í ṣe àwọn ará orílẹ̀-èdè Iran gangan. Ẹ wo Gumi sọ ó lọ pọ̀ mọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní ẹ ti láǹfààní láti gbọ́ ẹ̀bẹ̀ èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Gbẹ́ngà Daniel òun náà ṣe àlàyé ohun tí ojú rẹ̀ rí ohun tó là kọjá lábẹ́ ẹni tí ń ṣe gómìnà àná Ìbíkúnlé Amósùn. Ó ní ẹ wò òun kò lè gbàgbé o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ ó ti ní ìyànjú ní àsìkò yìí. Bákan náà àwọn ẹgbẹ́ Think Yorùbá First àwọn náà tó gbàjarè o lórí ìgbésẹ̀ ọlọ́gbọ́n ní kíákíá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórí ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ilẹ̀ rí sí ọ̀rọ̀ yẹn ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ọba Ghandi àti ọ̀kan lára àwọn olóyè rẹ̀ wọn ní Máyégún ti ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti jọ ń gbéná wojú ara wọn tí wọ́n ti kọ̀wé fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ ìpè eléyìí ló dá lórí ọ̀rọ̀ ẹ̀sìn kílẹ̀ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà àwọn ọmọ ológun wọ́n gbìyànjú wọ́n ṣe bẹbẹ tó kọjá bẹ́ẹ̀ wọ́n mú wọn balẹ̀ o àwọn tí wọ́n jẹ́ ajínigbé àti àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń dẹ̀mí àlàáfíà ìlóró ní ìpínlẹ̀ Plateau. Ẹ wo gbogbo ẹ̀ ẹ̀yin náà láǹfààní láti dá sí ní àárọ̀ òní. Òníyàn ṣe wọn lọ́pàá ṣe gbogbo ẹni tẹ́lifẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ní àjọṣewọ̀ ní bàjẹ́. Ẹ má gbàgbé o wípé à ń mú bọ̀ ìyẹn ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV. Ojú ni mí mi kì í ṣe àìmọ̀ fọlọ́pàá àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ire o ire kàbìtì. Ẹ káàbọ̀ padà sí abala tako ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ wo ìròyìn àkọ́kọ́ òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Victor Osimhen. Wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé yóò máa padà sí ibùdó ìgbáradì bẹ̀rẹ̀ láti 20 oṣù tí a wà yìí. Ẹ má gbàgbé pé agbábọ́ọ̀lù yìí ni ó ní ìfarapa níbi ọwọ́ rẹ̀ tó la iṣẹ́ abẹ lọ tí wọ́n sì ti ṣe ẹ̀fọn tó jẹ́ àṣeyọrí níbi tí ọ̀rọ̀ wa dé dúró yìí. Wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ìgbáradì rẹ̀ láti padà sí orí pápá dáadáa ni yóò gbìyànjú láti 20 oṣù tí a wà yìí. Victor Osimhen ẹni tó ti gbá góòlù 19 goals wọlé ìrànlọ́wọ́ 7 ni ó ti ṣe fún ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray ní sáà tí a wà yìí. Ìròyìn ayọ̀ nílé jẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray lórí ọ̀rọ̀ yọ Victor Osimhen náà ni wọ́n ti sọ di mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona náà wọ́n ti ń fi ojú ẹ̀gbẹ́ kan wo ẹni tí í ṣe Victor Osimhen gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fẹ́ fi
rọ́pò Alvarez tí ó bá jẹ́ pé ìyẹn kò jẹ́ àṣeyọrí. Ẹ jẹ́ ká wo bí tí gbogbo ẹ̀ yóò yọrí sí fún Victor Osimhen, Barcelona àti Galatasaray lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú pẹ̀lú àwọn ìròyìn yẹn ní àárọ̀ òní. Wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ni wọ́n tún sún sókè lórí tábìlì ìdíje líìgì ti orílẹ̀-èdè Italy. Tá bá sọ̀rọ̀ nípa Italian Serie A, ọ̀nà ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ní àná òde yìí pẹ̀lámì ayò ẹ̀yọ kan sí òdo. Eléyìí ló jẹ́ kí wọ́n tún fi hàn dájúdájú wípé ikọ̀ agbábọ́ọ̀lù Napoli àwọn náà wọ́n ti bọ́ sí ipò kejì báyìí lórí tábìlì yẹn. Wọ́n sì ti ṣetán láti fi igagbága pẹ̀lú àwọn èèyàn tó wà lókè láti lè pé àwọn náà àwọn rí ohun mú bọ̀ ní sáà tí a wà yìí. Ẹ má gbàgbé pé Romelu Lukaku ni wọ́n fi jìyà ẹ̀ṣẹ̀ kan látàrí pé kò tètè dé síbi ìgbáradì tí wọ́n sì ń sọ dímọ̀ pé kò rí bẹ́ẹ̀, injury ni, ṣùgbọ́n lọ́wọ́ yìí kò sí nílé lánàá. Wọ́n dẹ̀ jáwé olúborí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan pẹ̀lú àmì ayò ẹ̀yọ kan sí òdo. Ó yá o, ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ti àwọn Real Madrid. Ẹni tí ń ṣe Vinicius Junior, òun ni ó ti ń sọ di mímọ̀ pé ẹ wò ó, ìdí nìyí tí òun kò ṣe lè sọ pé ó dìgbà fún ẹni tí ń ṣe Xabi Alonso nínú ọ̀rọ̀ kan èyí tí ó fi léde ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje UEFA Champions League tí wọn yóò máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich lónìí. Ó jọ̀nà náà wípé òun kò ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá rẹ̀ tẹ́lẹ̀, ìyẹn Xabi Alonso. Gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé àwọn kan wọ̀nyí ni ó tún ṣe ló tún fà á tí òun kò lè dágbére dáadáa fún ẹni yìí. Gẹ́gẹ́ bí Fabrizio Romano ṣe ti sọ di mímọ̀ pé àwọn ìgbà kan jẹ́ ìgbà kan tó le pẹ̀lú ẹni tí ń ṣe Xabi Alonso tó fi di wípé àwọn ò bá ìtọ́ ara wọn dámì láti ìgbà tó ti rọ́pò Carlo Ancelotti kó tó di wípé wọ́n padà ṣe kí ni wọ́n padà lé Xabi Alonso kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Vinicius Junior ló ti wá ń sọ ní mọ́ torí aáwọ̀ tó wà láàrin wa èmi kò ṣe lè sọ pé ó dàbọ̀ fún ẹni tí ń ṣe Xabi Alonso. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ti àwọn Manchester City níbi tí wọ́n ti ń fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùngbùn wọn Bernardo Silva ni yóò máa fi ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City sílẹ̀ ní ìparí sáà tí a wà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹ wò ó ní òun ti ṣètò bó tilẹ̀ jẹ́ pé ọ̀fẹ́ ni yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀ ní sáà tí a wà yìí. Wọ́n ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé agbábọ́ọ̀lù yìí ni ó ti sọ di mímọ̀ pé ẹ jẹ́ kí n máa bá tèmi lọ, àwọn èèyàn tá a jọ jẹ́ sàwáwò Kevin De Bruyne àwọn náà ti lọ. Gẹ́gẹ́ bí Bernardo Silva ṣe ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé ẹ wò ó ti fẹ́ wá sí òpin ìrìn àjò mi nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹnìkan nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Serge Gnabry. Òun ni ó ti ń sọ di mímọ̀ pé ẹ wò ó, ẹ jẹ́ ká ṣọ́ra o, ẹ mọ̀ wípé ilé wọn là ń lọ, a fẹ́ lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid níbi ìdíje UEFA Champions League. Ẹ jẹ́ ká ṣọ́ra nítorí pé ká má lọ fi ayọ̀ ṣe láṣejù. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, ẹ má gbàgbé pé lópin ọ̀sẹ̀ yìí ní ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich jáwé olúborí pẹ̀lú àmì ayò 3-2 ni wọ́n fi ná ikọ̀ agbábọ́ọ̀lù Freiburg. Ẹni tí wọ́n ṣe Gnabry yìí ló ti wá ń pagi kìlọ̀ fáwọn akẹgbẹ́ rẹ̀ wípé ẹ wò ó, àwọn ọwọ́ iwájú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Vinicius Junior, Kylian Mbappe, àwọn lè wọn kéré nínú ayé o. Ẹ ṣàgbé ká ṣe bá a ṣe ká lè rí ohun mú bọ̀ tí a bá lọ sí ilé wọn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìdíje UEFA Champions League pẹ̀lú Real Madrid àti Bayern Munich. Ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn Mikel Arteta, òun ni ó ti sọ dímọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ pé ẹgbẹ́ tí ó ìyà tó jẹ wá ní òpin ọ̀sẹ̀ yìí ẹgbẹ́ tí ẹ jẹ́ ká gbájúmọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tá a fẹ́ gbá lè ní ojú ikọ̀ agbábọ́ọ̀lù Sporting CP. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹ wò ó, wọ́n ti ń finá mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal back to back ni wọ́n ti fi pàdánù báyìí lásìkò yìí, èyí tí kò dá tó fún àwọn ti ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ní àná ni Mikel Arteta tí wàá sọ di mọ̀ pé ẹ wò ó, àwa mọ̀ wípé ó ń dùn àwọn olólùfẹ́ wa bí ó ṣe ń dùn yìí náà ló ń dùn àwa náà. Òun sì ti sọ fún àwọn agbábọ́ọ̀lù wọn kí wọ́n gbìyànjú kúrò lọ́kàn kí wọ́n ṣe gbájúmọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò máa wáyé ní òní kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí a mọ̀ sí Sporting CP. Ẹ̀yin tí ẹ bá mọ ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé lónìí, báyìí ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yóò ṣe wáyé. Real Madrid yóò máa gbàlejò Bayern Munich, nígbà tí Sporting CP náà yóò máa ṣe kíni, yóò máa gba àlejò Arsenal. Láago 8 ní ìfẹsẹ̀wọnsẹ̀ méjèèjì náà yóò wáyé. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀,
a ó tún láǹfààní láti wo abala ẹlẹ́ẹ̀kejì. Oníyàn ṣeun ọlọ́pàá ṣe gbogbo ẹni tẹ́fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ní àjọṣewọ̀ ní bàjẹ́ níbi làwọn ọ̀dùnmọ̀ fún ti ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV. Títí dìgbà míì àwa làwọn máa ṣe nǹkan níṣẹ́ wa ire o ire kàbìtì. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ́ọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòókò o bí ọ̀kìn bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 7038226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038226160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.